Dáre níyàwó òun yànlè ló bá gún un pa l'Adó-Èkìtì. Ìyanu ńlá ló jẹ́ lójú gbogbo èèyàn ìlú Adó-Èkìtì nírọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 17 oṣù yìí pẹ̀lú bí baálé ilé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dáre Onípẹ̀dé ṣe ṣàdédé fa ọ̀bẹ yọ tó sì gún ìyàwó rẹ̀ pa. Ẹ̀sùn tó fi kàn án ni pé obìnrin náà yànlè. Àwọn èèyàn ìlú náà tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ ṣàlàyé pé ládùúgbò Christ Avenue ní agbègbè Adébáyọ̀ nílùú Adó-Èkìtì nípìnlẹ̀ Èkìtì níṣẹ̀lẹ̀ náà ti wáyé. Wọ́n ní olóògbé náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Kúmápàyí Àárínọlá ní òun àti baálé rẹ̀ ti wà lẹ́nu wàhálà náà láti bí ọjọ́ mẹ́ta pẹ̀lú bí ọkọ rẹ̀ ṣe ní ó ń ṣe ojú méjì pẹ̀lú òun pẹ̀lú bó ṣe ń yan àwọn ọkùnrin míì lọ́rẹ̀ẹ́ níta. Aláròyé gbọ́ pé tọkọtaya yìí àti ẹnìkan tí a kò tí ì mọ orúkọ rẹ̀ ni wọ́n rán ọ̀kan nínú èyí tó dàgbà jù lára àwọn ọmọ wọn níṣẹ́ lákòókò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Wọ́n ní kété tí ọmọ náà jáde tán ni Onípẹ̀dé tilẹ̀kùn ilé tí wọ́n ń gbé pa tó sì bẹ̀rẹ̀ wàhálà lákọ̀tun pẹ̀lú ìyàwó rẹ̀ lórí ọ̀rọ̀ pé ó ń yànlè tó ń tẹnumọ́ láti ọjọ́ yìí wá. Lásìkò àríyànjiyàn tó wáyé láàrin tọkọtìyàwó náà ni wọ́n sọ pé baálé ilé yìí gún obìnrin tó ń ṣiṣẹ́ àwọn tó ń ta oògùn yìí pa sínú yàrá wọn bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó tí ì lè sọ ohun tó lò láti gún un pa bóyá ìgò tàbí ọ̀bẹ ni. Àwọn ará àdúgbò tí wọ́n gbọ́ ariwo ni wọ́n yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà láti la tọkọtìyàwó yìí ṣùgbọ́n tí ilẹ̀kùn ti wà ní títì pa. Èyí ló mú kí wọ́n fi agbára já ilẹ̀kùn ilé náà. Ìyàlẹ́nu ló sì jẹ́ pé níṣe ni wọ́n bá obìnrin yìí nínú àgbàrá ẹ̀jẹ̀ tó ń japoró ikú tí gbogbo ara rẹ̀ sì kún fún àpá ibi tí ọkùnrin yìí ti gún un. Àwọn èèyàn náà ni wọ́n sáré gbé ìyálé ilé yìí lọ sílé ìwòsàn ṣùgbọ́n àwọn dókítà fìdí rẹ̀ múlẹ̀ pé òkú obìnrin náà ni wọ́n gbé wá ó ti kú kí wọ́n tó gbé e débẹ̀. Lójú ẹsẹ̀ ni wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún akọ̀ròyìn wa alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu sọ pé àwọn ọmọ olóògbé náà ló wáá fi ìṣẹ̀lẹ̀ náà tó agbófinró létí. Ó ṣàlàyé pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Taofeek Sodiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.